ẹ kú déédéé wòyí o, ẹ káàbọ̀ sọ́dọ̀ Ìwà Kẹ Ejigbailẹ Kẹ. Jà lọ́nà fún eléyàtọ̀. Ìwà Kẹ kí yín tàpọ̀lé ti Ejigbailẹ Kẹ oníbidibidi. Ọ̀làbìdì na oríjìnà ìlẹ̀kẹ̀ dìfọ́nìdì kékeré àtọ́nídìlá ìlẹ̀kẹ̀ ọrùn, ìlẹ̀kẹ̀ oyè, ìlẹ̀kẹ̀ ifá, ìlẹ̀kẹ̀ ìgbàlódé, ìlẹ̀kẹ̀ àwọn oníṣẹ̀ṣe, ìlẹ̀kẹ̀ àgbàlagbà àti tọ́mọdé. Order for yours today wherever you dey lórí ilé ayé. Rami ni ìlẹ̀kẹ̀ ń kígbe lórí péjì wọn. Brother sister mọ̀mí dàdí lónìí ẹ patronize wọn. Ẹ wá ra lẹ́kẹ̀ yín, ẹ wá ra lẹ́kẹ̀ yín o lọ́dọ̀ Ejigbailẹ Kẹ. No, yeah, Bishop. What's your video? Distinguished ladies and gentlemen, let's officially welcome enter in the water. You know, quickly, on this occasion, what I'm going to do. Èyí ò wá sẹ́kẹ́rì. Èyí ò wá pẹ̀lú. Orúkọ aláàárọ̀ ní. Sọ fẹ́ fẹ́ mi. Ẹja lẹ́kẹ̀ẹ́. Sọ fẹ́ fẹ́ mi. Ọ̀nà ìjọba bá ṣe lé. Láti ẹ̀kọ́ sí Kálẹ́dà. This is the camera. Òun rẹ̀. Ó dẹ̀ bá máa ṣe wẹ́ẹ̀sì kẹsì. Ẹ wá ra lẹ́kẹ̀ yìí. Tẹ́bádé nílò ẹ mú ògidì fún fẹ́ǹtì yìí, ẹ kọ́ńtàtì wọn fún sàbíjàǹtà ni wọ́n wá kíyìn orí yín áwú. Ẹ nílò alága ìdúró, ẹ nílò alága ìjókòó. Ìwà Kẹ is a professional one, no be joke.